Ẹ kú dédé àsìkò ìwé tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn agbẹ́yìnga ṣe ń lọ́ba fún àánú àsojú rẹ̀ ńlá àti àrígbà láti rí ọjọ́ àìkú èyí tó jẹ́ ọjọ́ tẹ́kẹ̀yìn nínú oṣù ìkọkànlá àdúpẹ́ jẹ́ kí a bẹ̀rẹ̀ oṣù yìí láyọ̀ ẹ sì ti jẹ́ ká parí rẹ̀ láyọ̀ gbogbo ìyìn àti ọlá ní forúkọ mímọ́ yín o àdúpẹ́ àánú ńlá ńlá tí ẹ fi dá wa sí ògo ní forúkọ mímọ́ yín ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ẹni ọjọ́ àìkú ọjọ́ ọgbọ̀njọ́ oṣù kọkànlá àkòrí tí a gbéyàwó lé ní sọ wípé àwọn orísun àsọtẹ́lẹ̀ apá kejì àwọn àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkáǹdógún ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí ń tọ̀ yín wá ní àwọ̀ àwọn àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Mátíù bákan náà orí ìkeje ẹsẹ̀ ìkáǹdógún títí dé ẹsẹ̀ ìkọkànléníogún ó kà báyìí ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí ó tọ̀ yín wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú o. Èso wọn ni ẹ̀yin yóò fi mọ̀ wọ́n. Ènìyàn á máa ká èso àjàrà lórí ègún ọ̀gàn tàbí èso ọ̀pọ̀tọ́ lára ẹ̀wọ̀n. Gẹ́gẹ́ bí gbogbo igi rere ní í so èso rere ṣùgbọ́n igi búburú ní í so èso búburú. Igi rere kò lè so èso búburú o bẹ́ẹ̀ ni igi búburú kò lè so èso rere. Gbogbo igi tí kò bá so èso rere a ó ké lulẹ̀ a ó sì wọ́ wọn sínú iná. Nítorí nípa èso wọn ni ẹ̀yin yóò fi mọ̀ wọ́n. Kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní olúwa ni yóò wọ ìjọba Ọlọ́run bí kò ṣe ẹni tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ́ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Lánàá mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi nípa àwọn orísun ìsọtẹ́lẹ̀ àti bí ìsọtẹ́lẹ̀ ṣe lè wá láti inú ẹ̀mí ènìyàn. Lónìí màá jíròrò lórí àwọn ọ̀nà kan tí ìsọtẹ́lẹ̀ fi lè wá láti ọ̀dọ̀ èṣù. Àwọn ìsọtẹ́lẹ̀ tó wá láti ọ̀dọ̀ èṣù ó jẹ́ irọ́ tó ní òtítọ́ díẹ̀ nínú. Wọ́n ní òtítọ́ díẹ̀ nínú wọn láti fi rú ẹni tí ó gbọ́ lójú àti láti ṣì í lọ́nà. Èṣù lè ṣí apá kan ìwé mímọ́ ó lè ṣí túmọ̀ láti fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ kí onígbàgbọ́ lè rò pé àsọtẹ́lẹ̀ náà wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tí àsọtẹ́lẹ̀ bá wá láti ọ̀dọ̀ èṣù àsìkò díẹ̀ ló ní kí ó tó so èso ti èṣù. Nígbà tí èṣù bá dé ibì kan ó ní iṣẹ́ mẹ́ta láti ṣe: láti jí, láti pa àti láti parun. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10. Èyíkéyìí ìsọtẹ́lẹ̀ láti ọ̀dọ̀ rẹ̀ yóò pàpà jí lọ́dọ̀ àwọn tí ó gbàgbọ́, yóò payọ̀ wọn àti àlá wọn àti kí ó pa ìrètí wọn run. Nígbà tí ọmọdébìnrin inú ìṣe àwọn àpọ́stélì orí 16 ẹsẹ̀ 16 títí dé ẹsẹ̀ 18 tó sọ àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wọ́n ní òtítọ́ púpọ̀ nínú wọn. Ẹ̀wẹ̀ Pọ́ọ̀lù mọ̀ pé ọ̀dọ̀ èṣù ni àwọn ọ̀rọ̀ rẹ̀ ti wá. Èṣù fẹ́ kí àwọn ènìyàn gbé àfojúsùn wọn lé ọmọbìnrin náà kì í ṣe lé Jésù o. Ó fẹ́ sin àwọn ènìyàn lọ́nà láti má ṣe mọ Jésù. Èṣù mọ̀ bí a ṣe ń sọ àwọn ọ̀rọ̀ kan láti yí wọn po kí wọ́n lè wá sí ìmúṣẹ. Àwọn ènìyàn kan gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ láti ọ̀dọ̀ èṣù wọ́n sì pátì. Ẹ̀wẹ̀ ìyẹn tún léwu o. Ọkùnrin kan tó wà tí ó bá ìyàwó rẹ̀ jà. Obìnrin náà sọ fún un pé nígbà tí òun bá ṣetán pẹ̀lú rẹ̀ yóò ní láti fi ẹsẹ̀ rìn dé ibikíbi láàrin Èkó. Nígbà tí obìnrin náà sọ bẹ́ẹ̀ ọkùnrin náà rẹ́rìn-ín nítorí ní àkókò náà ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ 14. Láìpẹ́ ó pàdánù gbogbo ọkọ̀ rẹ̀ títí ó fi kù ẹyọ kan ṣoṣo àti 50 kọ́bọ̀ ní àpò rẹ̀. Ó wá sọ fún ara rẹ̀, tí mo bá fi 50 kọ́bọ̀ yìí ra epo sínú ọkọ̀ mi kí ni màá fi jẹun? Tí mo bá ra oúnjẹ pẹ̀lú owó yìí a jẹ́ wípé màá fi ẹsẹ̀ rìn káàkiri Èkó gẹ́gẹ́ bí ìyàwó mi ti sọ. Ìgbà náà ni ó tó tọ̀ Jésù wá. Jésù sì bẹ̀rẹ̀ sí ní ṣètò ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ rẹ̀. Ní ọjọ́ tí ó ń sọ ẹ̀rí rẹ̀ ó ń ṣí ilé tuntun méjì. Mo gbàdúrà fún ọ lónìí pé èyíkéyìí àsọtẹ́lẹ̀ òdì tó lè máa ṣiṣẹ́ lòdì sí ayé rẹ àti sí àyànmọ́ rẹ ó bàjẹ́ lónìí ní orúkọ Jésù. Olùfẹ́ o gbọ́dọ̀ kíyèsára o.
nípa àwọn ènìyàn tó fààyè gbà láti sọ̀rọ̀ sínú ayé rẹ. Tí ẹnìkan bá sọ ohun tí ó lòdì sí ìfẹ́ Ọlọ́run nínú ayé rẹ, pé ẹ̀jẹ̀ Jésù kí o sì fi fagilé lójú ẹsẹ̀. Kókó ọ̀rọ̀: tí ẹnìkan bá sọ nǹkan tí ó lòdì sí ayé rẹ, tètè pé ẹ̀jẹ̀ Jésù kí o sì fi fagilé lójú ẹsẹ̀. Ẹ já sọ pé bàbá mi, gbogbo àwọn àsọtẹ́lẹ̀ búburú, àwọn ọ̀rọ̀ òdì tí a ti sọ sínú ayé mi, àwọn ọ̀rọ̀ òdì pàápàá tí èmi gan sọ sí ara mi láìmọ̀, ẹ̀jẹ̀ Jésù kó parẹ́ lónìí. Kí ẹ̀jẹ̀ Jésù kó pa àsọtẹ́lẹ̀ òdì, kó pa ọ̀rọ̀ òdì rẹ́ nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi, nínú ayé ọkọ mi àti nínú ẹbí mi ní orúkọ Jésù. Olúwa yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ pa ọ̀rọ̀ òdì rẹ́ nínú ayé wa lórúkọ Jésù. Àmín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá o. Ó dàbọ̀.